Ẹ káalẹ́, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáláyé. Èmi ọmọ yín ni o, àrólé bàbá tẹ́ntẹ́n, Olúmọ̀ọ́ká Ọbalọ́lá JP. Mo jáde wá láti wá bá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara láti wá bá yín ṣe ayẹyẹ eléyìí tí pé ọdún kan 1 years anniversary nítọjọ́ tòní. Mo kí yín, bẹ́ẹ̀ ni mo fẹ́ mú update wá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Abe-Okuta, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń gbé fake news kiri lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Abe-Okuta, torí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lọ́tún, wọ́n ti ń sọ̀rọ̀ lọ́sì, wọ́n ń gbé káàkiri wípé àwọn Fúlàní wọ́n ń pa ènìyàn nílùú Abe-Okuta. So mo fẹ́ update yín ké fún yín ní nǹkan gangan tó ṣẹlẹ̀ nílùú Abe-Okuta. Ní àná ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá wọ́n wá gbé news yẹn lódì. Wọn ò jẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá kí ẹ mọ àrídájú nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ń wọlé, bẹ́ẹ̀ ṣe wọlé ẹ jọ̀ọ́ ẹ bá máa share program yìí, torí pé ó ṣe iyebíye, ó ṣe pàtàkì ló jẹ́ ń jáde lálẹ́ yìí. Information tó ń lọ ní ìlú Abe-Okuta tí àwọn èèyàn kan ń gbé káàkiri wípé àwọn Fúlàní ti ń pààyàn, wọ́n ti ń ṣoríṣiríṣi nǹkan, wọ́n ti ń ṣe kí ló ṣẹlẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ gangan òun ni mo fẹ́ bá yín sọ lálẹ́ yìí. Kì í ṣe bí àwọn èèyàn wá ṣe gbé ló ṣe ṣẹlẹ̀. Ṣe rí ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ lálẹ́ yìí, a gbọ́dọ̀ pariwo sókè, torí pé àwọn ìjọba location 419 wọ́n ti ṣe jàǹbá fún àwọn èèyàn wa ní Abe-Okuta. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ national anthem wa kí ẹ fi máa bá wa pe àwọn èèyàn wọlé. Bàbá mi Moses Adeotan, ẹ jọ̀ọ́ ẹ lọ sí Ajìjàgbara, ẹ lọ bá mi pè wọ́n wá lórí WhatsApp group wa. Mo ní kí wọ́n wọlé tàn wá ẹ sọ fún wọn wípé kí wọ́n wọlé wá kí a jọ sọ̀rọ̀ ní ti àṣálẹ́ yìí, kí a jọ ṣe kí ni abẹ̀dẹ̀ máa celebrate náà, kákọ̀ kíra wa náà pé ìyá mi Pretty Queen, mo kí yín bẹ́ẹ̀ o, ẹ káàbọ̀. Kí n tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ national anthem wa ti ilẹ̀ Yorùbá kó tó di pé a bẹ̀rẹ̀ ètò. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa share ní kíákíá, mi ò ní pẹ́ púpọ̀ o, 30 minutes péré ni mo fẹ́ lò lórí ìkànnì tìtàlẹ́ yìí. Ẹ̀yin ọmọ Yorùbá Ajìjàgbara, ẹ súnmọ́ mi, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Ẹ lọ sórí ìkànnì Ajìjàgbara, ẹ bá mi pè wọ́n wá. Ẹ lọ sórí Facebook wa, ẹ bá mi pè wọ́n wá. Mi mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí Facebook Ajìjàgbara, ibẹ̀ mo fẹ́ lò lálẹ́ yìí, ṣùgbọ́n mi ò ráyè wọbẹ̀. Bá ti ń bá parí ètò yìí, màá ṣe settings ẹ̀, òun ló jẹ́ kí n lo tàrólé. Ẹ jọ̀ọ́ ohun tá a fẹ́ sọ lálẹ́ yìí ó ṣe pàtàkì o, ó ṣe kókó. Ẹ pe àwọn èèyàn wa wọlé ní kíákíá. Ẹ bá mi sọ fún wọn wípé àrólé bàbá tẹ́ntẹ́n mo ti wà lórí ètò, ẹni mo ní kí wọ́n súnmọ́ mi. Ẹ jẹ́ ká gbọ́ national anthem wa ká tó máa nìṣó. Sorry o, ẹ má bínú. Mo jẹ́ ìjẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá.
mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Àṣẹ bàbá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ti wà lórí ìkànnì. Mo rí i pé ẹ ti ṣùrùbò mí, ẹ ti dì mọ́ mi, ẹ ti dúró ti èmi àrólé bàbá tẹ́ntẹ́n Olúmọ Àìkọ́ba lọ́la JP. Mo kí yín o. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lálẹ́ yìí, ẹ̀yin náà mọ̀ wípé tí n bá jáde ó ní tí mo rí tí mo fi ń jáde. Ẹ̀yin ọmọ Yorùbá, ó tútù ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ba ènìyàn lọ́kàn jẹ́ nílùú location 419 tí a ń pè ní Nàìjíríà. Kí n tó tẹ̀síwájú nínú ètò tí mo fẹ́ ṣe ní alẹ́ yìí, kí n tó tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ̀yin tí mò ń wò yẹ ẹ̀ tí ì tó o, ẹ má jẹ́ kó jẹ́ ẹ̀yin nìkan lẹ máa gba formation yìí, ẹ bá mi pe àwọn èèyàn wa wọlé. Àrólé bàbá tẹ́ntẹ́n ni o, Olúmọ Àìkọ́ba lọ́la JP. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mí, tí mo dẹ̀ dúró tán lórí ohun tí a gbé lọ́wọ́ yìí. Mo dúró tán fún ìran mi nítorí pé èmi náà ti ṣe ìlérí pé mi ò ní dalẹ̀ o. Ọjọ́ tí mo bá dalẹ̀ ọmọ Yorùbá, tí mo dalẹ̀ ọmọ Yorùbá nation àbí nǹkan tí àwọn alálẹ̀ gbélé mi lọ́wọ́ yìí, ó di dandan kí n bálẹ̀ lọ o. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dalẹ̀ àwọn ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá tó gbàbọ̀dé fún wa, ó pẹ́ jù ìṣẹ́jú méjì á filẹ̀ ṣaṣọbora. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ súnmọ́ mi, ẹ̀yin tí mò ń wò yìí, 81 yìí ò tí ì tó. Ẹ jọ̀wọ́ ẹ̀yin olólùfẹ́ àrólé, ẹ pọ̀ jù yìí lọ, ẹ pè wọ́n wọlé, ẹ jẹ́ kájọ wá gba information yìí ní ti àṣálẹ́ yìí. Mo jáde ni. Ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara tí ẹ̀ ń wò mí, Ibrahim Bisimilahi mo kí yín o, Raphael mo kí yín, ẹ káàbọ̀, Ahmed Salami mo mà kí yín o. Ẹ̀yin olólùfẹ́ àrólé bàbá tẹ́ntẹ́n, tí bàbá bá ti wà lórí ìkàlẹ̀, ẹ máa ń dúró tì mí ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Tèmítọ́pẹ́ Diran mo kí yín, ẹ káàbọ̀ o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi pe onílé wọlé, ẹ bá mi pe àlejò tí ò bá ń ṣe Fúlàní wọlé. Ẹni mo ní kí wọ́n tún wá gba information lẹ́nu èmi àrólé ní ti àṣálẹ́ yìí. Mo ní fake news kan lọ lórí social media ní kíákíá. Mo ní mo fẹ́ já yín sí bó ṣe ń lọ gọgọgọgọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Abe-Okuta, òun ni mo fẹ́ sọ fún yín yìí, bó ṣe ṣẹ̀, ibi tí ó dé, ibi tí ọ̀rọ̀ náà dé. Òun ni mo ní kí n sọ fún yín. Ẹ̀yin tèmi ní ajìjàgbara, ẹ jọ̀wọ́ ẹ máa ṣe fàájì lọ o. Ẹ máa jẹran, ẹ máa ṣe ohun tó wù yín. Èyí ni ọdún àwọn ọmọ Yorùbá jìjàgbara, ọ̀tá kú àwáyè. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀wọ́ mo ní kí ẹ pe onílé wọlé, ẹ pe àlejò wọlé o. Ẹni mo ní kí wọ́n wá gba information yìí lọ́wọ́ èmi àrólé. Tí ẹ bá rántí níbi ìjẹ́rin lọ́hùn-ún, mo ṣe program kan. Mo sọ fún ẹ̀yin ọmọ Yorùbá, mo ní àwọn Fúlàní, mo ní wọ́n ṣe ìpàdé, mo ní ibi tí wọ́n ti ń ṣe ìpàdé yìí, mo ní ènìyàn mi, àwọn tó tajọ ń ṣiṣẹ́ Yorùbá nation yìí, mo ní wọ́n wà lára wọn. Wọ́n fún wa ní information wípé àwọn Fúlàní yìí wọ́n máa kọlu ṣọ́ọ̀ṣì, wọ́n máa kọlu mọ́ṣáláṣí, wọ́n máa kọlu àwọn tó ń ṣe patí. Mo fún yín, ẹ dẹ̀ rí pé nígbà tó di ọjọ́ kejì, lóòótọ́ a bọ́ọ̀sì ọ̀rọ̀ yìí wípé kí ìṣẹ̀lẹ̀ yìí kó má lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbogbo bá a ṣe pariwo náà tó, àwọn Haúsá wọ̀nyí àti Fúlàní yìí wọ́n carry out operation yìí. Information míì tún wà lọ́wọ́ mi ní ti àṣálẹ́ yìí. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ sọ fún yín wípé ẹ gbọ́dọ̀ sùn o. Ẹ má sùn àsùnpìyè nítorí pé ó ti ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá ilẹ̀ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbàbọ̀dé fún wa o. Àwọn ọlọ́pàá ilẹ̀ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ènìyàn wa léṣe o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi pe gbogbo àwọn tí ó bá jẹ́ akíkanjú ọmọ Yorùbá. Ẹni mo ní kí wọ́n súnmọ́ mi ní ti àṣálẹ́ yìí. Information yìí mo fẹ́ fún yín ni. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni mo tún ní kí n kí àwọn ọmọ Yorùbá ajìjàgbara eléyìí tí wọ́n ṣe ayẹyẹ ọdún kan ní ti ọjọ́ tòní. Mo kí gbogbo yín o, ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara, ṣe é mọ̀ wípé ẹ gbọ́dọ̀ gbàgbé o. Aago 9 alẹ́ yìí òun la máa ṣe ìpàdé àdúrà eléyìí tí a fẹ́ gbà fún ilẹ̀ bàbá wa ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara tẹ́ wà lórí Facebook, ẹ jọ̀wọ́ aago 9 àṣálẹ́ yìí òun la ti ilẹ̀ Yorùbá ni o, òun la máa fi gba àdúrà fún ilẹ̀ Yorùbá o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara
Àjíjàgbara mo kí yín ẹ kú ọjọ́ ìbí tòní wọ́n sọ fún èmi àrólé wọ́n sọ fún mi wípé ìkànnì yín wọ́n ló pé ọdún kan gbáko tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n ti yọ̀ǹda kọ́kọ́rọ́ rẹ̀ lé yín lọ́wọ́ wípé kí ẹ máa drive ẹ̀ débi tí ẹ dé yìí wọ́n dẹ̀ jẹ́ kó yé èmi àrólé pé àwọn iṣẹ́ takuntakun kan ti wà tí ẹ ti ṣe sẹ́yìn ṣùgbọ́n tí a ò lè máa dárúkọ nítorí pé orí afẹ́fẹ́ la wàyé wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ àwọn akọni mẹ́fà ẹ̀yin tèmi ẹ jọ̀wọ́ ihun tí mo fẹ́ bá yín sọ ẹ jọ̀ọ́ mo sún síwájú kékeré mo ní kí n kọ́kọ́ kí àwọn Àjíjàgbara fún ayẹyẹ ọdún kan eléyìí tí wọ́n ṣe lọ́jọ́ tòní kí n tó burst kàsàlà fún yín kẹ́ tó tún fetí gbọ́ ọ̀rọ̀ lẹ́nu èmi àrólé mo ti tún dé lálẹ́ yìí náà nìyẹn kọ́gókọ́gó báyìí làgògó ń dún kọ̀ǹgẹ̀kọ̀ǹgẹ̀ ó là ń gbóhùn akèrègbè mo ti rí yín ẹ̀yin ni tèmi ẹ̀yin náà ni Ibrahim mo ti rí yín mo rí nǹkan tẹ́ ẹ kọ fún mi má wọ́rì a máa kà á ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀yin èmi lẹ́ẹ̀ máa rí o èmi náà máa bá yín pàdé ẹ̀yin ọmọ Yorùbá Àjíjàgbara ẹni ẹ kọ lẹ́tà sí mi ẹni kí n dúpẹ́ lọ́wọ́ àwọn akọni mẹ́fà ilẹ̀ Yorùbá tí wọ́n di ilẹ̀ Yorùbá mú tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun mo kí yín o ẹ̀yin akọni mẹ́fà àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá Àjíjàgbara wọ́n ní ká kí yín tẹ̀ṣọ́ wọ́n ní ká kí yín tológun wọ́n ní kí n tún yà bàrà sí ìlú South Africa kí n máa kí àwọn ìyá mi Ọpẹ́ kí n máa kí àwọn bàbá mi gbogbo tí wọ́n wà níbí àti bàbá mi Áfíríkà ẹni ká dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wípé wọ́n kó àdúrótì ọmọ Yorùbá Àjíjàgbara ẹ̀yin tèmi ọ̀rọ̀ ń bẹ tí a fẹ́ sọ lálẹ́ yìí o ẹ bá mi máa share ní kíákíá báyìí ẹ máa share ẹ pe àwọn èèyàn tèmi wọlé ẹ pe olólùfẹ́ àrólé wọlé ẹ̀yin tí mo ṣe wé 120 something tí ì tó ẹ pè wọ́n wọlé fún mi torí pé ẹ jù báyìí lọ ẹ̀yin tèmi ẹ jájọ gbádùn ara wa ní ti àṣálẹ́ yìí àrólé bàbá tẹ́ntẹ́n ni o olúmọ ìkọba lọ́la JP èmi náà kọ́ o àwọn alálẹ̀ ló gbé mi dìde àwọn alálẹ̀ ló gbé iṣẹ́ tó ń gbélé mi lọ́wọ́ ìtọ́ ní kí n máa jẹ fún yín ẹ̀yin tèmi ẹ má sun àsùnpìyè ẹ mọ̀ wípé èmi ò kì í èmi máa ń jáde láti fún ẹ̀yin ọmọ Yorùbá ní information ni mo ṣàlàyé fún yín ní orí ìkànnì mi níbi ìjẹta ní ìgbà tí àwọn Fúlàní tí wọ́n kọlu ìlú Ọ̀wọ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi gbé program yìí lọ sí ìlú Ọ̀wọ̀ ní kíákíá ó láwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn ọmọ Ọ̀wọ̀ sọ ní ti àṣálẹ́ yìí bàbá mi Ọlánìpẹ̀kun Táíwò mo rí yín ọmọ ọkọ ni yín ẹ káàbọ̀ sà Salawu Akeem mo kí yín sá o Raphael mo kí yín Ṣọ́lì mo kí yín ẹ jọ̀wọ́ ẹ bá mi máa ṣí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé torí ohun tí ẹ lè ṣe ìmúràn Abdulganiyu ṣé Fúlàní ni ẹ ni àbí ọmọ Yorùbá torí fìlà tó bá yẹ pé ọmọ Yorùbá ni ẹ mo kí ẹ tó bá yẹ pé Fúlàní ni ẹ jápa kúrò lórí program mi ìjọ torí ọlọ́mọ bẹ́ẹ̀ ni o kí tó pe alálẹ̀ lé ẹ lórí tó bá yẹ pé Fúlàní ni ẹ jápa ṣùgbọ́n tó bá jọmọ Yorùbá mo kí ẹ ẹ̀yin tèmi nígbà tí mo sọ ọ̀rọ̀ yẹn ní ìjẹta wípé àwọn Fúlàní ni wọ́n fẹ́ attack nígbà tí wọ́n attack ṣọ́ọ̀ṣì yẹn ẹni tí ó ń bá mi ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá tó ń fún mi láwọn information kankan ó tún pè mí ó tún ní ká tún sọ fún ọmọ Yorùbá pé késekése ni wọ́n rí yẹn o pé wọ́n ṣẹ̀tún bẹ̀rẹ̀ ni kò tún ju nígbà tá a parí program tó la tún rí pé wọ́n tún lọ àtàkì sẹ̀lẹ̀ míì kí ni mo ṣe ń sọ eléyìí fún yín mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ wípé tèmi àrólé bá ti wá tí bá ti deliver message fún yín ẹ ṣiṣẹ́ lé lórí eléyìí ò ń ṣeré eléyìí ò ń ṣe pé wọ́n sọ eléyìí tó legit and confirm làwa máa ń fún yín legit yẹn ni mo tún mú wá fún yín ní ti àṣálẹ́ yìí tí mo fẹ́ kẹ́ ẹ fi sí ọwọ́ òsì tẹ́ ẹ gbọ́dọ̀ fi jẹun ẹ jọ̀wọ́ ẹ pe àwọn èèyàn wa wọlé ẹ̀yin tèmi ó ti dé àwọn iṣẹ́ mọ̀ pé mo sọ fún yín pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé voice note wọ́n gbé gbogbo nǹkan wọ́n gbóríṣiríṣi wọ́n sọ pá wọ́n sọ àwo wọ́n sọ kòkòkò bàbá àṣàsùn ṣe é mọ̀ pé gbàrà tí a gbọ́ ní èní yìí tí wọ́n sọ fún wa wípé àwọn Fúlàní o wọ́n ti pa àwọn èèyàn wa àwọn akọni mẹ́fà ilẹ̀ Yorùbá wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ kan ní kíákíá ìgbésẹ̀ yẹn nígbà tí a dé ojú ọ̀nà àwa tún ṣe nǹkan kan tí mi ò lè máa sọ lórí láìfù yìí nígbà tí a ṣe àwọn nǹkan yẹn wá jẹ́ kó yé wa pé fake news ni àwọn èèyàn wá dì mú àwa ní rárá a fẹ́ verify a fẹ́ mú òkodoro ọ̀rọ̀ nígbà tá a wá débẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ mo rí yín pé ẹ ti dì mọ́ mi bẹ́ẹ̀ lẹ ti jòkó ẹ fẹ́ gbọ́ ohun tí àrólé fẹ́ sọ inú mi dùn sí yín o àjọba adé ilẹ̀ Yorùbá yìí ní lágbára Elédùmarè gbogbo yín pátápátá lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín lórí Yorùbá nation tí gbogbo yín gbé lọ́wọ́
tí ẹ torí rẹ̀ ń ra dátà tẹ̀ fi ń wò wá. Ṣe rí àwọn olóṣèlú ẹ fi wọ́n sílẹ̀ o, wọ́n ṣe primary election ẹ fi wọ́n sílẹ̀, ẹ̀yin ẹ máa wòran, ẹ fi wọ́n lẹ̀ o, ẹ máa wòran. Ṣé ẹ mọ̀ wípé wọ́n kékeré sí ọba Fáráò ní ọjọ́ kìíní àná, Ọlọ́run Elédùmarè ṣàlọ̀ wípé kó fi àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀, ṣùgbọ́n ó ṣe kíni, ó kọ̀ tí ikún. Kí ló padà gbẹ̀yìn Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀? Ìpayín keke àti ìdààmú òun ló padà gbẹ̀yìn wọn o, wọ́n ṣègbé ni. Ẹ fi wọ́n lẹ̀, ẹ jẹ́ kí wọ́n máa ṣe ohun tó wù wọ́n. Ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara jákèjádò àgbáláyé, ẹ̀yin ẹ máa ṣiṣẹ́ tiyín. Ní ìgbà tí a wá débẹ̀, torí mo sọ fún yín pé gbàrà tá a gbọ́ ni àwọn tí wọ́n ń pè ní akọni mẹ́fà ilẹ̀ Yorùbá, ó ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́ orúkọ yẹn pé akọni mẹ́fà, ṣùgbọ́n kẹ́ ẹ má mọ bó ṣe ń lọ, tí ì lè mọ bó ṣe ń lọ. Ọjọ́ tí a bá gba Yorùbá nation, àwọn akọni mẹ́fẹ̀ẹ̀fà máa tò báyìí, tí mo dẹ̀ mọ̀ pé ikú ò ní pa wá lójú ogun tá a wà yìí, a máa ja ogun yìí, a máa jà lájàyè ni. Àwọn akọni mẹ́fà máa tò báyìí tí wọ́n máa gbé ife ẹ̀yẹ lé ọwọ́ wọn. Lájìgbò yẹn bẹ̀ mo fẹ́ jẹ́ kó yé yín o wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ location 419, ẹ má believe pé àwa kò dìde, àwọn èèyàn dìde o. O ní mo ṣe sọ fún yín pé kẹjọ kẹ bá mi pe àwọn tó wà ní ìlú Ọ̀wọ̀, ẹni mo ní kí wọ́n súnmọ́ èmi Àrólé, ọ̀rọ̀ bẹ tí a jọ fẹ́ sọ ní ti àṣálẹ́ yìí. Ẹ bá mi sọ fún àwọn tó wà ní ìlú Ọ̀wọ̀, ẹni mo ní inú bí mi sí wọn o, ṣùgbọ́n torí pé wọ́n jọmọ Yorùbá, inú òtún bí mi sí wọn, ṣùgbọ́n mo fẹ́ là wọ́n létí ní ti àṣálẹ́ yìí, láwọn tó jẹ́ ọ̀dọ́ tí ń bẹ ní ìlú Ọ̀wọ̀, ẹni mo ní kí wọ́n súnmọ́ mi. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo ní nígbà tí a dé ìlú Abe-Okuta, àwọn akọni mẹ́fà ti dìde wípé kí ló ń ṣẹlẹ̀, wọ́n fẹ́ lọ investigate nǹkan gẹ́gẹ́ tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n gbà tá a ṣe àwọn nǹkan kan gbà tá a débẹ̀, wọ́n jẹ́ kó yé wa wípé wrong information ni, torí pé àwa fẹ́ ṣe kíni láti dáàbò bo àwọn ènìyàn tiwa, torí pé àwa ọmọ ọkọ ni wá, òun lẹ ṣe ń rójú mi níta lójoojúmọ́, èmi ò gbójú pamọ́, àjọ ń jagun yẹn ni, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn, àjọ ń jagun ni. So now ńgbà tá a wá débẹ̀, wọ́n wá jẹ́ kó yé wa pé wrong information ni o, pé ohun tó ṣẹlẹ̀ gangan ni pé ní àná, wọ́n ní ìjẹta mọ́jú àná, wọ́n bá òkú Fúlàní méjì, wọ́n bá ní ẹ̀gbẹ́ ibì kan, ní ẹ̀gbẹ́ pàlàpàlà kan ní ìlú Abe-Okuta, ní Mile 2 ní Abe-Okuta ní ìṣẹ̀lẹ̀ tí mo sọ fún yín ti ṣẹlẹ̀. Àwọn èèyàn wa, àwọn akọni mẹ́fà ilẹ̀ Yorùbá, wọ́n gbá rìsáàsì yẹ débẹ̀ ni. Ní ìgbà tí àwọn àgbààgbà tí wọ́n kì fúnra wọn ni wọ́n wá fi ohùn sọ̀rọ̀ wípé bó ṣe ṣẹlẹ̀ rèé o. Nígbà tí wọ́n rí òkú yẹn ní pàlàpàlà àwọn Fúlàní ni, àwọn tó wá jẹ́ aládùúgbò síbi tí àwọn Fúlàní yìí wà, ṣẹ́dẹ̀ mọ̀ pé àwọn Fúlàní tí wọ́n kidnap ní kòpẹ́kòpẹ́ yìí, wọ́n wá wọn tí wọ́n pa àwọn èèyàn wa sínú igbó, mo rò pé òun ni wọ́n rí tó bá wọ́n dẹ̀ fẹ́ tó pa ọmọ Yorùbá ni wọ́n fi ṣera wọn, bá wọ́n fẹ́ yìnbọn lu alágbára. Ṣe mọ̀ pé nílùú Abe-Okuta alágbára, àwọn akíkanjú ń bẹ́ẹ̀ tí wọ́n rẹ̀rọ sílẹ̀, so báyà ibẹ̀ yẹn ni wọ́n gbà tí wọ́n fi ṣekú para wọn. Now ní ìgbà tí àwọn ará àdúgbò tí ó tó dà pé àwọn náà wò pé kíní àwọn ọlọ́pàá lè ṣe báyìí, àwọn ọlọ́pàá lè ṣe báyìí, àwọn èèyàn ṣùrùbò mí. Èmi Àrólé bàbá tẹ́ntẹ́ ni o, Olúmọ̀ẹ́k ọba lọ́la JP, ẹ̀yin tèmi mo mà kí yín o, mo kí yín ẹ káàbọ̀ bẹ̀ ṣe ń wọlé. Now ní ìgbà tí wọ́n wá rí i pé kí ló ń ṣẹlẹ̀ níbí, wọ́n wò pé okay, now wọ́n fẹ́ lọ sí ibi tó ti máa verify nǹkan gọgọgọ tó ṣẹlẹ̀. Wọ́n wá lọ pe àwọn ọlọ́pàá pé kí àwọn ọlọ́pàá ó wá, kí wọ́n wá wo àwọn tó kú síbí. Wọ́n gbà tó wá débẹ̀ tó wá wò pé àwọn wo ló kú síbí báyìí, kí ló ṣẹlẹ̀, kí ni nǹkan tó ṣẹlẹ̀. Bí àwọn ọlọ́pàá ṣe bẹ̀rẹ̀ nìyẹn o, bọ́n ṣe bẹ̀ sí ń rèdí gbogbo àdúgbò pé báwo lèèyàn ṣe máa kú síbí báyìí tí ẹ̀ẹ́dẹ̀ mọ ẹni tó pa á, báwo lèèyàn ṣe máa kú síbí tẹ́ ẹ̀ mẹ́ni tó pa á. Bí àwọn ọlọ́pàá location 419 bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń wọ ilé
wọ́n ní tí wọ́n bá wọlé míì báyìí wọ́n á fi ìpá jálẹ̀kù gbáà, tó ń bá jálẹ̀kù báyìí wọ́n á ṣẹ̀dí ìbọn mọ́ àwọn èèyàn wa, wọ́n á gbádìí ìbọn mọ́ wọn, wọ́n á lù wọ́n. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé ẹranko ló wà nínú yúnífọ́ọ̀mù nílùú Nàìjíríà? Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Ṣé ẹ mọ̀ pé àwọn ẹranko ló wà ń bẹ̀? Ṣé ẹ mọ̀ pé bí káràkítà wọn ṣe rí, bí káràkítà àwọn ọlọ́pàá ṣe rí, bí ìwà burúkú ọwọ́ wọn ṣe rí náà ṣe fi ń hùwà, kì í ṣe professional náà fi ń ṣe nǹkan tó ń ṣe. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Pé kì í ṣe professional ni wọ́n fi ń ṣe ìwà tí wọ́n hù, torí pé kí ni àwọn gbogbo wọn pátápátá ni wọ́n ti jẹ lọ́wọ́ Fúlàní, gbogbo wọn pátápátá ẹrú Fúlàní ni gbogbo wọn, gbogbo wọn pátápátá ni wọ́n ti gbàbọ̀dè fún àwa ọmọ Yorùbá, gbogbo wọn pátápátá ni wọ́n ti wà nínú oko ẹrú. Now ẹ jẹ́ n bọ́ọ̀sì ọ̀rọ̀ yìí, nígbà tí wọ́n ní wọ́n kó àwọn èèyàn tó pọ̀, wọ́n kó àwọn èèyàn tó pọ̀ nílùú Abẹ́òkúta. Ẹlòmíì wọ́n ní kò tiẹ̀ tí ì jẹun, ẹlòmíì wọ́n náà ti fìbọn fọ́ ní, wọ́n ti gbá ìdí ìbọn, wọ́n ní kókó orí ẹ̀ tó eléyìí nígbà tó ń gbé wọn lọ. Ẹlòmíì wọ́n ní wọ́n kan lẹ́sẹ̀, ẹlòmíì wọ́n ní wọ́n ẹlòmíì gan wọ́n ló fọwọ́ sí ikùn báyìí tó ń lọ tán dẹ̀ kó wọn ní páńpá. Ẹlòmíì wọ́n náà ṣèní ẹ̀ ni wọ́n kó wọn lọ nítorí pé Fúlàní kú, wọn ò mẹ́ni tó pa, ṣùgbọ́n wọ́n wá bọ́ọ̀dì gbogbo àwọn èèyàn wa. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀wọ́ ẹ bá mi fọwọ́dù mẹ́sẹ̀gì yìí, ẹni ó kó, ẹ jọ̀wọ́ ẹ bá mi fọwọ́dù ẹ̀ kó kọ àwọn akíkanjú ọmọ Yorùbá, ẹ bá mi fọwọ́dù ẹ̀, ẹni mo ní kó kàn wọ́n lára. Dóònà ìgbésẹ̀ ń lọ lé lórí. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé àwọn tí àwọn ọlọ́pàá yìí kó, ṣé ẹ mọ̀ pé àwọn tí ọlọ́pàá yìí kó wọ́n fẹ́ fi wọ́n jẹun ni, owó ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn, lẹ́ni tí ò tí ì jẹun kánú, tí wọ́n á tún máa sọ pé kó wá máa sanwó béèlì, kó máa sanwó eléyìí, kó máa sanwó igbá, kó máa sanwó àwo. Ṣé ẹ ti wá rí àwọn nǹkan tí ìjọba location, àwọn ọlọ́pàá tó jẹ́ pé ó yẹ kí tán bá rán wọn níṣẹ́ ẹrú, ó yẹ kí wọ́n máa fi tọmọ jẹ. Ṣé ẹ̀yin náà ti rí àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wa, ẹ̀yin ọmọ Yorùbá? Ṣé ẹ ti rí àwọn nǹkan tí àwọn ìjọba location 419, ṣé ẹ ti rí nǹkan tí wọ́n fojú wa rí? Now ẹ jẹ́ ká wá lọ sí ìlú Ọ̀wọ̀, ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀. Ẹ̀yin ọmọ Ọ̀wọ̀, kí ló dé sí yín ẹ̀yin ọ̀dọ́ Ọ̀wọ̀? Ṣé ṣé wọ́n ti gba ọpọlọ yín ni? Ẹ̀yin tí ẹ wà nílùú Ọ̀wọ̀ tẹ́ jẹ́ ọ̀dọ́ Ọ̀wọ̀, ẹ mà dẹ́ǹsì o, ẹ má bínú sí mi ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ mà dẹ́ǹsì o. Tí a ti ń wò níwò wípé láti ọ̀dọ̀ yín bẹ̀ yẹn gan àti rí gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ti ṣe lórí àwọn ènìyàn wa, tí àwọn èèyàn tí wọ́n pa nílùú Ọ̀wọ̀, ẹ dẹ̀ dákẹ́, gbogbo ẹ dẹ̀ tutù bẹ́ yẹn. Náà sì àwọn ọlọ́pàá tí wọ́n rí pé wọ́n kú, Fúlàní méjì kú, wọ́n lọ bọ́ǹdù àwọn èèyàn wa, wọ́n ṣe wọ́n lè ṣe rẹpẹtẹ. Ẹ̀yin tí ẹ wá wà nílùú Ọ̀wọ̀ tí wọ́n pa odidi bíi 80 people nílùú Ọ̀wọ̀, ẹ dẹ̀ dákẹ́. Láti ìgbà yẹn kò sí rally, kò sí protest, kò sí anything tẹ́ ṣe, ẹ tutù bí omi àmù. Ó máa ṣe lára yín o, gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀wọ̀. Ṣé bí eléyìí náà ṣe ba ayé yín jẹ́ tó ni? Ṣé bí eléyìí ni wọ́n ṣe ba ayé yín jẹ́ tó ni? Ẹ̀yin ọmọ Ọ̀wọ̀, ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ tó ti yẹ ká ti máa rí protest lójoojúmọ́, láti even gbogbo Fúlàní tó wà nílùú Ọ̀wọ̀ ló ti yẹ ká ti máa rí wọn kó máa jáde. Ká wá wo ẹni tí ọlọ́pàá fẹ́ kó nínú àwọn tí wọ́n pa, àtẹ̀yìn tí ẹ lọ gbèjà, tẹ́ ẹ lọ gbẹ̀san lára wọn. Ẹ wá tutù bí omi àmù láti ìjẹta, láti àná tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Fúlàní méjì péré ló kú tí wọ́n lọ bọ́ǹdù àwọn èèyàn wa lábẹ́òkúta. Fúlàní méjì ló kú tí wọ́n lọ pa tán lọ ṣi àwọn èèyàn wa léṣe, tí wọ́n làdí ìbọn mọ́ wọn lórí, tí wọ́n ṣe wọ́n yánkanyànkan, tí wọ́n kó wọn, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, wọ́n wà nínú jail, wọ́n wà lágọ̀ọ́ ọlọ́pàá. Nǹkan tí mo tún sọ yẹn, ẹ lọ béèrè lábẹ́òkúta, àwa gbá rìsáàsì débẹ̀ ni. Ẹ̀yin ọmọ Yorùbá ní ìlú Ọ̀wọ̀, kí ló dé? Ẹ ti sùn. Ṣé ọpọlọ yín ò ṣiṣẹ́ mọ́ ni? Ẹ má bínú sí mi. Ṣé ọpọlọ yín ò ṣiṣẹ́ mọ́ ni? Fúlàní wọlé, ó pa 80 people nínú ìjọ, ó pa 80 people. Ẹ̀yin tèmi, mo mọ̀ pé ẹ wà lórí ìkànnì yìí, mo ti rí yín, ṣùgbọ́n ẹ bá mi gbé prógrámù yìí wọ ìlú Ọ̀wọ̀ lọ.
ẹ bá mi gbé program yìí wọ ìlú Ọ̀wọ̀ lọ, ẹni ó máa ṣe lára gbogbo àwọn ọ̀dọ́ ìlú Ọ̀wọ̀ o, ẹni ó máa ṣe lára wọn o. Tí àwa kan gan ti ń dúró pé ókè o, ní nǹkan tó ṣẹlẹ̀ yìí o, àwa gan a lè fi ìyẹn gbára wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní, ẹ̀ẹ́dẹ̀ tútù bí ọbẹ̀ inú páànù. Ṣé 50 million tí Tinubu gbé síbẹ̀ yẹn ṣé òun ó tó ẹ̀mí, ṣé ó tó ẹ̀mí 80 people tí wọ́n gbà ń bẹ̀ yẹn? Tinubu 50 million tó lò donate síbẹ̀ yẹn, ẹ jọ ẹ̀yin 80 people tí ó donate ẹ̀ fún yẹn, tí ẹ bá pín owó yẹn kí lẹ fẹ́ fi owó yẹn rà? Ṣé ẹ fẹ́ fi jí ẹ̀mí tó ti sùn ní ìlú Ọ̀wọ̀ yẹn ni? Ṣé ẹ fẹ́ fi owó yẹn jí? Ẹ̀yin ọmọ ìlú Ọ̀wọ̀ kí ló dé táyé yín fi rí bí eléyìí? Ẹ̀yin ọmọ ìlú Ọ̀wọ̀ kí ló dé táyé yín fi rí bí eléyìí? Kí ló dé? Ṣé wọ́n sàsí yín ni? Ṣé wọ́n sàsí yín ni? Ṣé wọ́n sàsí yín ni? Wọ́n pa odidi ẹ̀mí yẹn, ẹ̀ tí ẹ lè wú kútú, ẹ lè takútẹ́. Gbogbo yín kàn lẹ́nu tótótótótótótótó, ẹ dẹ̀ sí mi bẹ́ẹ̀ yẹn wọ̀. Kò sí pé kẹ́ ẹ lu opportunity yẹn kẹ́yìn náà wọlé àwọn Fúlàní, kẹ́ ẹ wọlé Sẹ́ríkì, kẹ́ ẹ wọlé àwọn èèyàn wọ̀nyí, kẹ́ ẹ gbẹ̀san ọmọ Yorùbá. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o, ẹ̀yin ọmọ Ọ̀wọ̀, ó mà ṣe o, ẹ̀yin ọmọ Ọ̀wọ̀, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe lára yín o, ó mà ṣe lára yín o. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ yín, ọ̀dọ́ ti yín ó dense, ọ̀dọ́ yín dọ̀, ọ̀dọ́ yín yẹn ó ti dọ̀ jù. By now ó yẹ ká ti máa rí lórí social media pé ẹ ti ń gbẹ̀san. Ó ti yẹ ká ti rí lórí social media pé ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí ń protest, ẹ ti bẹ̀rẹ̀ sí ń protest, ẹ ti bẹ̀rẹ̀ sí ń yalé àwọn olórí burúkú wọ̀nyí. Ṣùgbọ́n gbogbo yín kọ̀ ẹ kọ̀ mẹ́lò torí pé Tinubu gbé 50 million fún yín. Owó ẹ̀jẹ̀, owó àdánù, owó orí burúkú tó gbé wá fún yín bẹ̀ yẹn, ṣé owó yẹn ló fẹ́ jí òkú ọmọ kékeré tí ò tí lẹ́jẹ̀ lọ́rùn tó ṣẹ̀ ń bọ̀? Ṣé owó yẹn ló fẹ́ jí òkú ọmọ kékeré tó ṣẹ̀ ń bọ̀ tí ò tí mọ kankan? Àti èyí tí ẹ̀yin gan tẹ́ ti ṣiṣẹ́ tí wọ́n jẹ́ kẹ́ jèrè iṣẹ́, tí wọ́n jẹ́ kó jèrè iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀. Gbogbo yín dẹ̀ dákẹ́, kò sí any action kankan ní ìlú Ọ̀wọ̀. Ẹ lọ sí Abe-Okuta, ordinary Fúlàní méjì, báyà wọ́n para wọn ni o, báyà ibi tó ti fẹ́ yìnbọn lùyàn náà ti yìn lura wọn ni o. Àwọn ọlọ́pàá débẹ̀, wọ́n dẹ̀ ṣe àwọn èèyàn wa léṣe, wọ́n dẹ̀ kó wọn lọ sí ọgbà ìtìmọ́, wọ́n lọ tì wọ́n mọ́lé. Wọ́n kó wọn bẹ́ẹ̀ yẹn, wọ́n dẹ̀ lọ tì wọ́n mọ́lé, wọ́n fìyà ń jẹ wọ́n di bí mo ṣe ń sọ̀rọ̀, wọ́n lẹ́lòmíì ò tí ì jẹun nínú wọn níbi tí òṣòwò ìdán tuntun máa wówó béèlì. Ẹ̀yin tí Fúlàní dìídì wọlé ọ̀dọ̀ ẹ̀ tó pa 80 people lọ́dọ̀ yín, gbí pétín, lè ṣe any rally kankan, tí ẹ lè jáde kí gbogbo ọmọ Yorùbá lè support yín. Gbogbo yín rọ̀ bí ọbẹ̀ páànù, ó ṣe lára yín o. Ẹ̀yin ọ̀dọ́ ìlú Ọ̀wọ̀, ó ṣe lára yín. Èmi Àrólé ni mo sọ bẹ́ẹ̀, ẹ wò mí dáadáa. Màá fi cell phone number mi síbi ẹ lè pè mí, ó ṣe lára gbogbo yín pátápátá. Ẹ dẹ̀ fẹ́ kíní yẹn kó tún lọlẹ̀ bẹ́ yẹn, kí àwọn 80 people yẹn torí 50 million tí Buhari tó fi sanwó ẹ̀jẹ̀, tí Tinubu fi sanwó ẹ̀jẹ̀ tó òun fún ara ẹ̀ ló pa àwọn ẹ̀jẹ̀ yẹn, ó tún lò wọ́n ni. Ṣé ẹ mọ̀ pé Tinubu ló lo àwọn gáìsì yẹn ni? Ó lo ẹ̀jẹ̀ wọn ni, ó lo ẹ̀jẹ̀ wọn ni. Ẹ já sí ni ẹ̀yin tèmi, ẹ já sí ni. Wọ́n jó odidi ọjà nílùú Èkó, Tinubu ò donate owó nígbà tó jẹ́ pé àwọn ìyẹn kò sí ẹ̀mí tó lọ sí yẹn, dúkìá nìkan ló lọ. Kò gbówó lẹ̀, ó gbówó lẹ̀ ní Sókótó níbi tí ẹ̀mí ti sùn. Ó náà sì ẹ̀mí wá sọnù, ẹ̀mí yẹn pọ̀, inú ẹ̀ dùn, ó wá gbé 50 million, ó fi dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ máa ṣeun o, ẹ máa ṣeun o, torí pé ẹ ti ètùtù tí wọ́n ní kó òun ṣe, ẹ ti bá òun ṣe. Ó wá gbé owó yẹn fún yín, ẹ wá tutù bí ọbẹ̀ páànù, ẹ ní action kankan. Ẹ̀yin ọmọ Ọ̀wọ̀, ó ṣe lára yín o, ó ṣe lára yín o. Akérédolú olórí pípa bí ẹ̀ pípa ilá yẹn, òun náà dọ́dọ̀ yín, ó tún ní ìbọn sókè, ẹ lè sọ lókúta pa. Akérédolú tó ẹ pé gbogbo ṣe mọ̀ pé Nnamdi Kanu ó pariwo lọ́jọ́ sí, ó jẹ́ kó yé yín pé Akérédolú ti fún gbogbo àwọn ilẹ̀ yín tó wà nínú igbó, ó ti fún àwọn Fúlàní, ó ti tà fún wọn nítorí ìjẹkújẹ tiẹ̀, nítorí owó àpò tiẹ̀ àtàwọn ọba tó wà bẹ́ẹ̀. Gbogbo yín dẹ̀ dákẹ́ bẹ́ẹ̀ yẹn, ẹ ṣe nǹkan kan sí. Náà sì ó ti wá tó àkókò sí àwọn tí Akérédolú gbà sínú igbó sí, wọ́n ti ń retaliate lórí yín. Akérédolú débẹ̀ lánàá ó ní àwọn kinní kan ló ṣe, kì í ṣe àwọn Fúlàní, àwọn kinní kan ló ṣe, wọ́n máa rí wọn. Ibo lẹ ti fẹ́ rí wọn? Ní ibo lẹ ti fẹ́ rí wọn? Torí pé wọ́n ti fi ẹ̀jẹ̀ àwọn ènìyàn wọ̀nyí wọ́n ti fi ṣètùtù.
ẹ̀jẹ̀ tí wọ́n gbà nílùú Ọ̀wọ̀ ètùtù ní Tinubu fi ṣe ètùtù ní Tinubu fi ṣe kó lè dupò pírẹsidẹ́ǹtì owó tí ò gbélẹ̀ rí tó ń gbélẹ̀ fún ẹ̀jẹ̀ 80 people ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ 75 million ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ẹ wá jókòó ẹ káwọ́ gbéra ṣé ẹ mọ̀ wípé ẹ̀mí yín ò dé nílùú Ọ̀wọ̀ ńbẹ̀ yẹn tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ bá ṣiṣẹ́ láti wípé kẹ́ gbára yín sílẹ̀ ṣé ẹ mọ̀ wípé ẹ̀mí yín ò séèfù ní ilẹ̀ Yorùbá tẹ́ ẹ wà yẹn wọ́n ti wá ṣíjú ọjà nìyẹn wọ́n tún ṣe ń padà bọ̀ wọ́n ṣe ń padà bọ̀ Tinubu ti ra ẹ̀mí yín nílùú Ọ̀wọ̀ ó mà ṣe lára yín o ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ táwọn èèyàn kan gan tó ti ń dẹtí sílẹ̀ pé kẹ́ẹ̀tì ẹ̀ jáde káwọn gan sọ̀pọ́ọ̀tì yín láti jàjà agbára yìí gbogbo yín dẹ̀ sẹ́ńpẹ́ ẹ̀yin ọ̀dọ́ wèrè ẹ̀yin ọ̀dọ́ ìyà ẹ̀ ń bẹ̀rù ìjọba tí ò sí tí ò ṣàbò lórí yín ìjọba tí ò pèsè security fún yín ìjọba tí ò ṣe nǹkan tí ẹ fẹ́ tẹ bí ń pa yín jálajàla tá ẹ dà rédèrèdè tá ẹ dà játijàti nílẹ̀ Yorùbá ẹ tutù bí ọbẹ̀ páànù ẹ lè jáde kẹtì ẹ sọkútó láti ìgbà yẹn reaction yín ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu fún yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí mo mọ̀ pé ẹ̀yin tó pọ̀ lẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí inú mi dẹ̀ dùn inú mi dùn bẹ́ẹ̀ láyọ̀ mi kún ẹ̀yin olólùfẹ́ àrólé baba tẹ́ntẹ́n mo mà kí yín o jákèjádò àgbáláyé bàbá mi mo kí yín láti Amẹ́ríkà ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin ti UK náà mo kí yín jákèjádò Àjàní Àjàlá akíkanjú ọkùnrin ogun láti ìlú Libya mo kí yín bẹ́ẹ̀ o Àjàní Àjàlá ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí ẹ ṣé púpọ̀ o Àjàní Àjàlá mo kí yín mo rí yín ẹ̀yin ọmọ Yorùbá information kan ti tẹ̀ mí lọ́wọ́ ṣùgbọ́n information yẹn mo máa bust ẹ̀ fún yín lọ́la mi ò lákòókò púpọ̀ information yẹn tẹ́ ẹ bá gbọ́ ẹ mọ̀ wípé ewu ti dé sí ilẹ̀ Yorùbá ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn ńláńlá wa tí wọ́n dúró bàbá olóyè Sunday Igboho ẹ jọ̀wọ́ ẹ dìde sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta yìí ẹ bá wọn rán aṣojú lọ wọ́n ti kó àwọn èèyàn wa wọ́n ti dà wọ́n ti kó wọn lọ sínú inú ọgbà ẹ̀wọ̀n náà la lè pé ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún wọn ẹ bá wa lọ ọbẹ̀ kẹ bá wa gba àwọn èèyàn wa jáde nítorí pé ẹlòmíì ò jẹun tán fi kó lọ ẹlòmíì wọ́n la ìdí ìbọn mọ́ lórí ẹ jọ̀ọ́ ẹ bá wa gbà wọ́n o torí pé kíni ó ti dójú ẹ̀ báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àfi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ̀yin akíkanjú ilẹ̀ Yorùbá gbogbo yín la bẹ̀ pé ẹ dìde sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ yìí àti nílùú Abẹ́òkúta ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ó ṣe mí láàánú o pé gbogbo yín ọ̀dọ̀ yín ọ̀dẹ́ǹsì ni o ọ̀dẹ́ǹsì nǹkan tá à ń expect lọ́dọ̀ yín àárí n tá à ń expect tó yẹ kẹ́ ẹ ṣe nígbà tí Fúlàní pa àwọn èèyàn yẹn n tó yẹ ká àárí ó mà ṣe ní ẹ wò wẹ́ ẹ jẹ́ fi ìyókù sílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bàbá mi olùṣàkóso ńkọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara ọ̀tákú àwáyè mo kí yín wípé ẹ kú ayẹyẹ ọdún tòní bàbá mi olùṣàkóso bàbá náà ń bọ̀ láti wá kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara ọ̀tákú àwáyè bàbá mi olùṣàkóso ẹ jọ̀wọ́ ẹ bá mi kí gbogbo ọmọ Yorùbá 269 people ló ń wò yín sìn ẹ bá wa kí gbogbo ọmọ Yorùbá wípé wọ́n káalẹ́ wọ́n káàsán ẹ dẹ̀ bá wa sọ fún wọn ìpàdé tí a ní aago 9 tòní ẹ ṣé púpọ̀. mo kí gbogbo ilé o ajìjàgbara ọ̀tákú àwáyè àkó àsán àkó alẹ́ àkúrọ̀lẹ́ àkó òwúrọ̀ nígun mẹ́rin àgbáyé níbikíbi tẹ́ ti ń gbọ́ wa nílẹ̀ South Africa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ òní adúpẹ́ pé ajìjàgbara pé ọdún kan ní ọjọ́ tòní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run akí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ takuntakun akí gbogbo àwọn bàbá wa látòkè wá akí yín àsọpẹ́ ṣeun akí gbogbo àwọn bírọ́dà wa akí gbogbo àwọn ajìjàgbara pátápátá akí yín nílẹ̀ Yorùbá akí yín ní gbogbo South Africa akí yín ní gbogbo igun mẹ́rin àgbáyé àsọpẹ́ ṣeun fún ọjọ́ tòní fún anniversary wa 1 year ajìjàgbara ìjà pé lọ́jọ́ tòní mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àròlé jẹ́ǹtẹ̀ fún rọ̀fẹ́ tán fún mi ní ọjọ́ tòní àṣálẹ̀ láti bá gbogbo yín sọ̀rọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun àdúrà wá gbà ẹ jọ gbogbo ọmọ Yorùbá
mo fẹ́ fún yín ní eléyìí gẹ́gẹ́ bí àpèjúwe fún ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àdúrà wa gbà nítorí ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ní ọjọ́ Sunday ó ní àròlé bàbá tẹ́ńtẹ̀ lọ́ ti gbé program ìkàlẹ̀ ní àṣálẹ̀ yìí. Kò yẹ kó rí bẹ́ẹ̀, ẹ jọ̀wọ́, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Àwa ọmọ Yorùbá ẹ má jẹ́ ká máa lẹ́nu lásán. Àkókò ní eléyìí láti dìde fún ilẹ̀ bàbá wa. Àkókò ní eléyìí láti dìde fún ẹ̀tọ́ wa. Àkókò ní eléyìí láti ja ìjàngbara láti gba gbogbo ohun tó jẹ́ titi wa, gbogbo ohun tí àwọn jẹgúdújẹrá ní ilẹ̀ Nàìjíríà 419 tí wọ́n ti gbà lọ́wọ́ wa, tí wọ́n ti kó lọ látọjọ́ tó ti pẹ́. Gbogbo àwa tá wà ní overseas, gbogbo àwa tá wà ní Africas, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ á dìde, ẹ jẹ́ á jà fúnra wa. Ẹ má jẹ́ ká dúró ti ẹnìkankan wọn. Gbogbo àwọn bàbá tó yẹ pé wọ́n ti dàgbà, ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ pé wọ́n ti dàgbà. Àwa tá a sì jẹ́ youth, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká jìjà yìí ká gba gbogbo ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn Fúlàní, àwọn herdsmen, gbogbo àwọn tó ń wọnú igbó tán ló ń pa àwọn ìyá tán pa àwọn bàbá wa. Jọ̀wọ́ ẹ jẹ́ ká dá ọwọ́ ilé ìdúró. Ọ̀wọ̀, mo lò sí Ọ̀wọ̀ for many years kí n tó kúrò ní Nàìjíríà. Ìgbà tí mo gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Ọ̀wọ̀ ó dùn mí lọ́pọ̀lọpọ̀. Òun ni bàbá Arólé ṣe gbé program sílẹ̀ ní àṣálẹ̀ yìí. Ọwọ́ tí a wà ní àṣálẹ̀ ó yẹ ká kàn gbàdúrà ní ká dẹ̀ máa celebrate ìkànnì wa ipá ti pé wọ́n yí ẹ̀. Àmọ́ nítorí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wa nínú lọ́yẹ̀ tó gbé program sílẹ̀ ní àṣálẹ̀ yìí. Mo kí gbogbo yín, àdúrà wa gbà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde. Bàbá Sunday Igboho wọ́n pariwo títí ní ìgbà náà. Wọ́n ní kí ló ń sọ, àmọ́ nísìnyí a mọ̀ pé ohun tó ń sọ òótọ́ ọ̀rọ̀ nísìnyí. Òótọ́ ọ̀rọ̀ tí wàá jáde báyìí, ẹ jọ̀wọ́, mo rọ gbogbo ilé, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká jà fúnra wa. Ogun State, Ọ̀ṣun State, Ondo State, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde báyìí torí àwọn pípù wọn ò ní gbọ́ wọn nígbà. Àmọ́ ẹ jẹ́ ká àgọ́ ká sọ pé àwa la nílẹ̀. Wọn kì í lé ọmọ líle kúrò ní ilé rẹ̀. So ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, mo rọ̀ yín, mo rọ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ níkànnì pátápátá, ẹ jẹ́ ká share program yìí all over the world. Mo bẹ̀ yín, ẹ ṣé gan ni. Ẹ ṣeun ẹni tó mo tẹ̀ ń ṣe thank you sí leléyìí but it's fine. Ẹ̀yin tèmi mo kí yín ẹ káàbọ̀. Ẹ̀yin tí ọmọ ẹgbẹ́ Ajìjàgbara kí yín ẹ káalẹ́. A kú bí ojú ọjọ́ ṣeré. Àrólé bàbá tẹ́ntẹ́ náà ni o. Olúmọ ìkọba lọ́la JP. Lẹ́gbẹ̀ẹ́ mi bàbá mi Eégúnyẹmí tí wọ́n jẹ́ ìkan lára àwọn ọlọ́pàá ẹgbẹ́ àwa ọmọ Yorùbá Ajìjàgbara tí a jọ ń jà fitafita fún ilẹ̀ Yorùbá. Àwọn náà ló wà níbí, wọ́n ní nǹkan láti bá ẹ̀yin ọmọ Yorùbá sọ àti ní ìlú Ọ̀wọ̀. Ẹ ṣé púpọ̀ bàbá, ẹ bọ́ sórí agbágbé. Mo kí gbogbo ilé o, ọ̀tá kú àwáyé, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi lórí ìkànnì yìí. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú bí ọjọ́ ṣe rí ní ọ̀dẹ̀ yín bí. Mo máa kọ́kọ́ máa kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ gbogbo Ajìjàgbara lórí ìkànnì yìí fún anniversary wa lénìí tí a pé ọdún kan. Ìgbà ọdún ọjọ́ kan ni fún wa o. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi sọ fún yín pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ kò dùn mọ́ wa nú o, kò dùn mọ́ wa nú. Mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dọ́ tẹ́ wà nílùú Ọ̀wọ̀ ẹ jókòó dáadáa kẹ́ ẹ rorí ara yín o, nítorí wípé bí nǹkan ṣe ń lọ lórí ilẹ̀ bàbá wa inú wa ò dùn sí o, nítorí pé ọmọ ẹlẹ́ran ni wá, kò yẹ ká máa jẹgun. Àwa gangan ni adúláwọ̀ ilẹ̀ Yorùbá. Àwa gangan ni wọ́n ń pè ládúláwọ̀. Kò sí gbogbo nǹkan tẹ́ ń wá tí ẹ lè rí nílẹ̀ Yorùbá. Kò yẹ káwọn minority kan tó pera wọn ní Fúlàní kán wá máa sọ fún èmi àti ẹ̀yin pé ibi báyìí ni ká dúró sí, ibi báyìí ni ká dúró sí. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde, nítorí wípé tá a bá dìde á affect mi, á affect ẹ̀yin. Mo dẹ̀ wá fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bá gọ́vnọ̀ Ondo State, mo fẹ́ fi bá sọ̀rọ̀. Gbogbo bó ṣe ń ṣe òkùnkùn ló jẹ́ sí most of ẹ̀yin tẹ́ wà nílé. Gbogbo bó ṣe ń ṣe òkùnkùn ni ọ̀bọ̀ ìmọ́lẹ̀ ló jẹ́ sí wọn bíbá ẹ wà very very careful. Tinubu wá sọ̀wọ̀, ó wá fún wọn lówó. Tẹ́yìn gan tẹ́ bá jókòó dáadáa, tẹ́ bá rò ó drop closing to 75 million, and àwọn tó kún bẹ́ẹ̀ they are 80 people. Tó bá ní kán ṣe owó yẹn kò pé 1 million. Ní pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lénìí, nílẹ̀ káàrọ̀ òjíire lénìí, kí ni 1 million fẹ́ ṣe? Even gan oúnjẹ lásán
oúnjẹ lásán tó jẹ́ pé bóyá à ń jẹ gan ẹlòmíì ò lè sọ pé oúnjẹ 3,000 naira ò yóò ṣe understand talk less of 1 million naira kí ni 1 million naira kí ni ó wá fẹ́ ṣe fún wa kí ló fẹ́ ṣe fún wa kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún wa tá a bá gbalẹ̀ Yorùbá yìí èmi fi dá yín lójú kò sí ní gbogbo àgbáyé àwa Yorùbá àwa lélẹ̀ tá a gboríyìn jù kò sí gbogbo nǹkan tá a ní tẹ́ bá dé US nsìn most of the doctors tó wà ní US àwọn ọmọ Yorùbá ló wà ń bẹ̀ náà ẹ̀rù ń bà wọ́n àti wálé láti wá invest ṣe ẹ understand but tí gbogbo eléyìí tá à ń ṣe yìí tó bá bọ́ sí kò sí ní iṣẹ́ gan tó wà nílẹ̀ Yorùbá àwa gan tá a jẹ́ ọmọ Yorùbá iṣẹ́ yẹn gan a tún máa pe àwọn aláwọ̀ funfun kan wá máa ṣiṣẹ́ fún wa ni a máa san owó fún wọn kò síbi tí ọmọ Yorùbá dé ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí wọn ò dá wọn mọ̀ ìyẹn gan ó yẹ gan kí mo fẹ́ ṣe àpèjúwe kékeré kan fún yín lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa ẹ rán wa lọ sílé ìwé ẹ rán wa lọ sílé ìwé láti lọ kọ́ ẹ̀kọ́ èròǹgbà yín ni pé tá a bá kúrò níléèwé à wá ẹ̀yin ẹ̀ ti dàgbà à máa fìdí yín ṣùgbọ́n wọ́n rán wa bàbá wa àgbẹ̀ ni wọ́n o àgbẹ̀ ni wọ́n rán wa lọ sílé ìwé a ṣetán nílé ìwé a ní sàtífíkẹ́tì wa a fi ríṣẹ́ a tún padà sílé tí bàbá yẹn tó kọ́ fún wa tó kọ́ fúnra ẹ̀ a tún gbé lọ́dọ̀ ẹ̀ bàbá yẹn tún lọ sóko àwọn ìyá wa tún lọ sóko wọ́n tún wá ń mú oúnjẹ wá fún wa àwọn Fúlàní kan wá láti ibì kan gbogbo iṣẹ́ àgbẹ̀ tó ń ṣe wọ́n tún bàjẹ́ bàbá ò tún sọ̀rọ̀ ìyá ò tún sọ̀rọ̀ kẹ́ máa wo processing yẹn bàbá ò tún sọ̀rọ̀ ìyá ò tún sọ̀rọ̀ wọ́n tún lọ sóko wọ́n tún wá ń pa wọ́n mọ́ ní oko ẹ̀yin èèyàn wa tó bá jẹ́ pé màálù tẹ̀ ń jẹ lélẹ́yìí tó jẹ́ kójú yín dí tó ní ò jẹ́ kí ká lè rorí bó ṣe yẹ ẹ jọ̀ọ́ ẹ stop láti máa jẹ màálù ìyà tí àwa ọmọ Yorùbá ń jẹ ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ẹ wo Ondo State ló ní ẹmọ deposit of bitumen ta ní Ondo State tó wà níbẹ̀ yẹn ní inside àgbábúmbẹ̀ yẹn ta ló lè sọ fún wọn sọ àtọjọ́ tán ti ń ṣe ọ̀nà ọ̀rẹ́ tán ti Èkó Ìbíní ọ̀rẹ́ tán ti ń ṣe ọ̀nà yẹn láti 1970s billions ni wọ́n ń ná ẹ wo ibi tó tún wá lọ ṣe dé wọ́n tún wá lọ ṣe ọ̀nà láti ilẹ̀ Haúsá wọ́n tún wá lọ ṣe lọ sí Niger Republic tó jẹ́ pé àwa tá a wà ní inú gangan tá à ń gbé bẹ́ẹ̀ gan tá a wà lá ní gan à benefit anything irú Nàìjíríà wo nìyẹn ẹ wá ń sọ fún wa pé ká fìmọ̀ ṣọ̀kan ẹ jọ gbogbo àwọn olóṣèlú pátápátá ẹ wà very careful fún wọn mùjẹmùjẹ ni wọn o gbogbo ọmọ wọn pátápátá wọn wà ní abroad wọn study abroad èmi àti ẹ̀yin tí bàbá tún ṣe kínní and study nílé wọ́n ra ticket 100 million population gbogbo àwa táwọn ní Nàìjíríà is 200 million kéèyàn kan tó lè remove 200 million èló ló ti ní sínú àkáǹtì ẹ̀ tí ìyá dẹ̀ ń jẹ gbogbo wa ẹ jọ mo bẹ̀ wá ní àwa tá a jẹ́ ọ̀dọ́ àsìkò wa lélẹ́yìí at least gbogbo àwọn tó ń pera wọn ní Tinubu tó ń ṣe kíní gbogbo yẹn ó yẹ kán ti lọ lẹ̀ síbì kan ni àwọn 40 something years old ló yẹ kó máa take up ìlú yẹn sìn àwọn ló yẹ kó máa ṣe anybody tó bá ti above 60 gan ó yẹ kán ti lọ jókòó sílé ni ṣùgbọ́n wọn fẹ́ kúrò ń bẹ̀ ọmọ wọn wọ́n fẹ́ máa gbé bẹ̀ ìyàwó Tinubu senator Tinubu president ọmọ ẹ̀ ìyálọ́jà ẹ̀yin gan tẹ́ ẹ ti àwọn kan wá máa lò wá wọ́n wá fún yín ní 10,000 àwọn ní kẹ́ wọ́n máa dìbò 10,000 tó jẹ́ pé tẹ́ ẹ bá mú jáde owó ti tán wọ́n ní wọ́n lè fi 17,000 wọ́n ní wọ́n lè fi sí ọbẹ̀ mọ́ ń sìn àwọn ọmọ wa àwọn ẹ̀gbọ́n wa gbogbo wọ́n ṣe nǹkan tí ò yẹ kán ṣe jáde ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ní Oòduà gbé wa o kò ní gbé ọ̀dàlẹ̀ lákòótán ẹ jọ̀ọ́ ẹ̀rẹ́ Yorùbá àti Ọ̀wọ̀ mo bẹ̀rẹ̀ àkókò èrè yìí o àkókò èrè yìí dàbọ̀ dìde gẹ́gẹ́ àwọn gan yìí ó kalẹ̀ sí ẹ̀yìn ogbè ẹ̀yìn ọmọ palace agbára wà mo ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ dìde àkókò tó yẹ ká kò dìgbà tá a bá gbé ìbọn gan kò dìgbà tá a bá sọ pé kínní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa ẹ kò sọ fún àwọn ọmọ yín pé kí wọ́n má lọ sí skul kí gbogbo wọn kàn jáde síta kí wọ́n má lọ sí skul nǹkan tá à ń sọ yìí à á gba nǹkan wa ni à á gba nǹkan wa ní ayọ̀ àti àlàáfíà láìsí ìdààmú
so ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni gbogbo ẹ̀yin tẹ́ wà ń lé eléyìí tẹ́ rí kékeré ni tí kékeré lẹ rí o nìkan tó ń bọ̀ kékeré ni o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbéra di o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbéra di ẹ má jẹ́ ká sùn odò àgbèwà o kò ní gbé ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá á balẹ̀ lọ ní láṣẹ Ìdùmarè mo wá fẹ́ fi àsìkò yìí mo wá fẹ́ fi kí bàbá wa olóyè Sunday Igboho Òòṣà mo dẹ̀ fẹ́ fi kí bàbá wa Professor Banji Akíntóyè ẹ kú iṣẹ́ takuntakun lórí ilẹ̀ Yorùbá odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ ṣé gan. ẹ ṣeun ẹ̀yin tèmi tí ẹ ti wà lórí ìkàlẹ̀ látẹ̀kan arólé bàbá tẹ́ǹtẹ̀ ọmọ yín náà ni o Olúmọ Ìkọba lọ́la JP gbogbo àwọn information tá ti fún yín ẹ̀yin tèmi ẹ jọ̀wọ́ ẹ fi sọ́wọ́ òsì ẹ má fi jẹun bá wa share program yìí kó jalè kó jako kó kí gbogbo wa lórí ìkànnì aláyọ̀ odò àgbèwà o kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ajìjàgbara ẹ jọ̀wọ́ ẹ já pàdé ní aago 9 ní alẹ́ yìí níbi tí a ti máa gbàdúrà fún ilẹ̀ Yorùbá fún ayẹyẹ ọdún kan èyí tí à ń ṣe lọ́jọ́ tòní a sọ pé a fẹ́ fi gbàdúrà fún ilẹ̀ Yorùbá ni ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní dédé aago 9 ilẹ̀ Yorùbá lónìí àwa kú ọ̀tá kú àwa máa yè ni o ọ̀tá wa ló máa kú àwa la máa yè lágbára Elédùmarè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣé o ẹ jọ̀wọ́ ẹ bá wa pe àwọn akíkanjú wa kán lọ rescue àwọn èèyàn wa tí àwọn ọlọ́pàá kó sínú gáló ní ìlú Abe-Okuta ṣé mo kó mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní wọ́n kó àwọn èèyàn wa nítorí pé wọ́n rí òkú Fúlàní méjì nílẹ̀ wọ́n wá arrest gbogbo àwọn tó wà ní gbogbo agbègbè yẹn wọ́n arrest gbogbo àwọn tó wà lágbègbè yẹn èyí tán gbá lọ́bẹ èyí tán gbá ní ìbọn lórí èyí tán dá ẹsẹ̀ èyí tán ṣe wọ́n kó wọn ẹ jọ̀wọ́ mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ fún gbogbo àwọn èèyàn wípé kán ṣe kíni kí wọ́n lọ bá wa rescue àwọn èèyàn wa torí wọn ò jẹun kánú dèpòdépò ibi tí wọ́n ti fẹ́ rí owó tí wọ́n fẹ́ fi gbara wọn sílẹ̀ nínú gáló tí wọ́n wà wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n kó àwọn ọlọ́pàá location 419 ni o wọ́n ní wọ́n pọ̀ àwọn èèyàn wa pọ̀ l'Abẹ́òkúta tí wọ́n arrest o eléyìí tí wọ́n sọ pé Fúlàní ti ń pààyàn irọ́ ni o fake news ni o wọ́n fẹ́ fi dàn wọn ò fẹ́ ká mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ bẹ̀tẹ̀ yín náà mọ̀ mí èmi àrólé bàbá tẹ́ǹtẹ̀ màá mú confam wá fún yín wọ́n arrest àwọn èèyàn wa ní Mile 2 ní Abẹ́òkúta ni wọ́n ti kó gbogbo àwọn èèyàn wọ́n ní wọ́n sì wà nínú gálò yẹn bí mo ṣe sọ fún yín táwọn èèyàn wá ń jìyà ń bẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé wọn ò lówó tí wọ́n lè fi gbara wọn sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin akíkanjú ẹ̀yin tọ́lọ́run bùkún ní ilẹ̀ Yorùbá ẹ bá wa lọ síbẹ̀ o ìyá mi yèyé kúkù mo pè yín o mọ́mì ẹ jọ̀wọ́ ẹ bá wa yọjú sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ abẹ́ yín ni o ẹ bá wa jáde ẹ bá wa dìde gbogbo ẹ̀yin akíkanjú gbogbo yín ẹ jọ̀wọ́ ẹ lọ gba àwọn èèyàn wa sílẹ̀ ẹ̀yin ti ìlú Ọ̀wọ̀ ẹ jọ̀wọ́ ẹ dìde o ẹ jọ̀ọ́ tí tẹ bá wò ní wò pé akílàró ẹ jọ̀ọ́ inú bí mi pé ó ti yẹ ká ti máa rí pé ẹ ti ń protest ó yẹ ká ti máa rí nírí wípé ẹ ti jáde síta tẹ ti ń pariwo àbí kẹ ti lọ kọlu àwọn Fúlàní gan ká gbẹ̀san lára wọn ó ti ń wù wá ká ti máa rí ṣùgbọ́n a kò rí pé gbogbo ẹ̀ tutù ní àárín kankan mo tún rán àwọn èèyàn lọ sílùú Ọ̀wọ̀ lẹ́ni again pé kọ́ tiẹ̀ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ńgbà tán débẹ̀ wọ́n ní everywhere tutù ní o wọ́n ní àròlé wọ́n lẹ́ everywhere tutù ní o pé kò sí kankan tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ mo tún wò pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Ọ̀wọ̀ ẹ dìde ẹ jẹ́ ká gbara wa sílẹ̀ ẹ jẹ́ ká gbẹ̀san ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ tó ṣẹ̀ yìí ẹ jẹ́ ká gbẹ̀san ètùtù ni wọ́n fi ṣe kì í ṣe ọ̀rọ̀ tèrè ètùtù ni Tinubu wá ṣe pẹ̀lú owó tó gbélé yẹn àwọn ẹ̀jẹ̀ tí ó kú sínú chọ́ọ̀chì yẹn ètùtù ni Tinubu wá fi ṣe òun ló fi gbówó yẹn sílẹ̀ ẹ jọ̀ọ́ ìyá ẹ dúró dè mí ètùtù ni wọ́n fi wá ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa dìde kẹjà ẹ máa tún pàdé mi lọ́la àwọn information voice note kan bẹ tí mo fẹ́ play fún yín ní ọ̀la lágbára Elédùmarè àwọn voice note yìí ó ṣe pàtàkì gbogbo wa la gbọ́dọ̀ gbọ́ torí pé gbogbo nǹkan tá à ń sọ yìí a fi ń pàkíyèsí àwọn èèyàn wa sí nílé ni ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé o àwọn sẹ́ríkì Fúlàní ti lọ ṣe mítì ní ìlú Ìbàdàn lọ́dọ̀ sẹ́ríkì Ìbàdàn ní àná àbí ìjẹta bẹ́yẹn ni wọ́n lọ ṣe mítì yẹn lórí kíni lórí pé wọ́n fẹ́ bá ọmọ Yorùbá jà ẹ jọ̀ọ́ ẹ̀yin akíkanjú ẹ dìde ẹ ta mọ́ra ẹ kó ìbọn ẹ̀yà mọ́ra ogun wọ̀ ẹ jẹ́ ká jàjà yìí Fúlàní ò gbọ́dọ̀ gbalẹ̀ wa mo dẹ̀ mọ̀ pé kò ní gbalẹ̀ wa ẹ ṣe púpọ̀ o èmi ọmọ yín ni o àrólé bàbá tẹ́ntẹ́n Olúmọ Ìkọba lọ́la JP mo ti sọ fún yín pé mi ò ní pẹ́ púpọ̀ lórí ìkànnì ní ti àṣálẹ́ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí ẹ jẹ́ kó kan lé ẹ jẹ́ kó kan oko kí wọ́n tún gbọ́ information yìí ẹ ṣe púpọ̀ o odò àgbèwá o kò ní gbé ọ̀dàlẹ̀ àwọn ọmọ Yorùbá jìjàgbara
ọ̀tàkù àwáyè. àwọn ọmọ Yorùbá jìjàgbara. ọ̀tàkù àwáyè. àwọn ọmọ Yorùbá jìjàgbara. ọ̀tàkù àwáyè. ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣí fìlà fún àwọn akọni mẹ́fà ilẹ̀ Yorùbá. akọni mẹ́fà aṣífìlà fún yín o ẹ kú iṣẹ́ takuntakun ní ilẹ̀ Yorùbá. àwọn ọmọ Yorùbá jìjàgbara. ọ̀tàkù àwáyè. àwọn ọmọ Yorùbá jìjàgbara. ọ̀tàkù àwáyè. ẹ ṣé púpọ̀. Adam Ọlọ́run lògo adọ́run mòótọ́ nírú yín oní ìrọ́pọ̀ man àbí adọ́run mòótọ́ Fúlàní á ti yọ owó yín kẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ má wọ́rì ìwọ travel láti ìlú ẹ lọ sí ìlú Èkó kó tó padà lálẹ́ bá wà délé láyọ̀ orí ọpọlọ yín adọ́run mòótọ́ ni yín tẹ́ bá ti kú tán wọ́n ṣẹ̀ máa wá tọ́ka pé ṣó ti rí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ṣó ti rí pé ibẹ̀ ló gbà kú torí pé ò gbọ́ràn adọ́run mòótọ́ ni yín ẹ̀yin tẹ́ ẹ gbọ́ràn ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mú lo Oòduà àgbè wá o ó dàárọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣeun o. fẹ́ play orin ajìjàgbara ni ẹ ṣeun o. ẹ̀yin ọmọ Yorùbá jìjàgbara orin yín rèé o. ó dàárọ̀ ẹ ṣeun o.